وأول ما يبدأ به العبد مولاه معينا مذلا من يشاء بقمره سميع بصير كل شيء بما سميع بصير كل شيء بما ọdẹ èèyàn ní pé bí tí mo lọ yẹn wọ́n gbà sí ní o ọlọ́run lọ gbà á gbèyẹ èrí tí ọ̀la ìkìlì yóò sì máa rẹ́rìn ọgbọ̀dọ̀ rẹ́rìn túláàsì ṣá Allah bí ọba gbà tó yẹ gbọdọ̀ gbà tó tọ́lọ̀ ló ṣe torí mi kí mo ṣe ra mi lẹ̀ ọ̀dà. ẹ wá jẹ́ abẹ́ bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Ọlọ́run báwa kẹta jìlá dẹ́bi. Àmín. Báwa kẹta jìlá mùmínì. Àmín. Gbogbo àwọn àlùfáà tí wọ́n ṣe rí lára àwọn méjèèjì Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Àwọn alájẹ́jẹ́ Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Àlééfà bàbá wa àdájí àgbà lónìí. Àlééfà bìlà àdàbíyà. Ọlọ́run bá wa sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Àlééfà bàbá wa adájẹ́jẹ́ àfọ̀ bàfà Sheikhana Habibullah Adam Abdallah Al-Alawi. Ọlọ́run jẹ́ mi wọ́n kú dáadáa. Àmín. Bàbá wa nínú ọ̀rá rẹ̀. Àmín. Àwọn àti gbogbo tí bàbá kọ̀ ọ́ lẹ̀. Àmín. Bàbá wọn ló wà sí àgbáyé ọlọ́run tó fi lọ sí wọn. Àmín. Mo kọ́ gbogbo àwọn tí mo dáàbọ̀ yìí. Òkú ọ̀run àtàyè rẹ̀. Mo fi bẹ̀rẹ̀ lọ́wọ́ fún gbogbo àwọn bàbá tá a bá. Bàbá ń gbé káńsù lẹ́kọ̀ọ́ làbá. Àwọn bàbá yìí. Àwọn ìmáàmù Nàdúrátù lè ìmáàmù àbí àwọn nìyí. Bẹ́ẹ̀ yọba jẹ ìmáàmù bí ọba fi ti ń ṣe ọlọ́run kí wọ́n bá nítorí ẹ ráyè sí. Íńtẹ́ẹ̀sì rí òun ò lè tí ì rí. Bẹ́ẹ̀ bá wà lóun máa kéwù òun máa jẹba gbó wàlà ẹ̀ tí ọba fi ti ń ṣe ọlọ́run kí wọ́n bá wí. Tọ́wọ́ bẹ́ẹ̀ láyé ni ẹ̀ sì ti sin lọ́hùn wọ̀ kó ń tó bẹ̀rẹ̀ tiẹ̀. Gbogbo ẹ̀yìn àfáà tí gbogbo àfáà ti ń bẹ ọdún tán bẹ ní under umbrella yìí ni o yóò ṣe wá sí ni o yóò pè òun ni o yóò sọ ọmọ lórúkọ ni o abẹ́ ẹ̀yìn wọn wà ọlọ́run ní ìdá yìí o ọlọ́run ní ìdí kankan sí i. bí ìbá ṣe bí ọ̀rọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run àti kátẹ̀lé tọ́lọ́run wí wá sí ìwọlẹ̀ ẹ̀dí gbọ́ rí. jẹ́ ẹgbẹ́ wájú wọlé Buhari Musa abáyín ni à ń bẹ lọ́dọ̀ àfa ńlá àlẹ́ osùmọ́lẹ́jì kò sọ̀rọ̀ àpò bẹ̀rẹ̀ àbọ̀ rí. mo ní ìbá tún wáyé lọ́dún yìí gbogbo ẹ̀dá ọlọ́run dá àmẹ́rẹ́rì ibú jù nínú ẹ̀dá àwọn èèyàn ọlọ́run dá ẹ̀dá tó pọ̀ eléré ibú jù àwọn ẹ̀dá ni àwọn èèyàn tá à ń sọ̀rọ̀ yìí wọ́n láti jẹ̀mú òkú tó wa ẹni bá kó kọ́ wọn ni wọ́n lọ yí àwọn èrè gbogbo ẹranko tọ́lọ́run dá ẹ̀ ń dárí ìlú mìíràn ẹ̀ ń zòwòrá gbogbo ẹranko tọ́lọ́run dá bẹ́ẹ̀ bá kọ́kọ́ yọ sí ẹkùn gbogbo àyọ̀ bá ń lè gbẹ lọ òun náà họ àwọn tó wá rí pé tó ìdùn pa ọ́ ń tẹ̀lé òun wọ̀ òun náà wà padà pé ọlọ́run mú oúnjẹ wá. àmọ́ ẹ̀dá láyé àwọn alájọ ń lọ sí i. ìṣọlá pẹ̀lú bẹ̀rẹ̀ wọ́n nípa tẹ̀lé ọ̀la ọ̀la ìyàwó ní ẹ̀rẹ́ Muhammad ni. kátó wá pàwọ́ àfọ̀ọ̀dọ́ ta wọ ayé wọ́n wọ̀nyí àwọn àfọ̀ọ̀dọ́ rísírísí ni wá. yàtọ̀ sàdúrà fọlá jẹ́ òṣìlá ẹ̀ ní sàdúrà kankan ẹ̀ kàn máa rán jíjẹ àdúgbò ẹ̀kọ́ yẹn àfa àsáájú àfa ànájí ẹ̀ ń parí yé lọ́rùn yìí. ẹ̀ tọ́ wá dáyé ní bá ń sọ tẹ̀sí tí ọ̀dà wọn ẹgbẹ́ ọmọ wa àṣìṣe wá wíwájú mi wọ́n sọ wọn pé kí ó gbọ́ kí o tó tèmi.
Nígbà bá gbé àhálí tọ̀ ẹ̀ láwọn òbí yára ẹ̀kọ́ tilẹ̀ lóṣù. Àwọn àfọ̀rọ̀ ẹ̀yin àbáṣọ̀rá nǹkan dáyé lónìí ẹgbẹ́ wá sọ̀rọ̀ nípa Islam ẹ̀rọ amábàmí. Àwọn àfọ̀rọ̀ páyé kí a lọ ná jàjà fojú ọ̀rọ̀ gba eré òkú lọ́wọ́ ẹ̀ kí ẹ̀gbá ẹgbẹ́ kan bá ti gbé àwọn ọmọ lọ. Eré òjò rí eré ọ̀jọ̀ eré àwọn bàbá yìí ti lọ ayé ìwé láti bá wọn ẹgbẹ́ bá ti kú ni wọn àwọn tó ti wọn bá ti kú tàbí ẹ̀nà which is the best ọmọ yìí. Àwọn ọ̀dọ́ tó ní àdó ti wọn bá ti fún ọkọ̀ tá lọ kọ́ lé wọn náà fẹ́ lọ kọ́ tá lọ wà lẹ̀ kọ́ máa rí wà sí bọ́lẹ̀ sẹ́ni bọ́lẹ̀ kéwké babaláwo ti òwò ayé sẹ́wọ́n kàbá ti òwò ayé babaláwo ti òwò ayé gbogbo òwò ayé mìmásà òwò ayé gbogbo wọn bẹ́ẹ̀ pọ̀ òwò ayé. Ìwúlọ́wọ́ ayé nu wọn sá fún ayé ni àwa tó ní àwọn àwọn ayé kì irọ́ wá pọ̀ ní wọ́n jẹ́ ìwọ̀ báyà mòrú ni wọ́n láwọn lọ fẹ́ẹ́ tó gbé ìkàrà ní abẹ́ tí ó gbé ìkàrà ní ọ̀rọ̀ mọ̀ yẹ mòrú ní kéèyàn ṣe mòrú ní fáwọn wọn lù rájà bù èkí ó lé ẹgbẹ́ ká sọ̀rọ̀ ni. àbá ìwòrán lọ́dọ̀ lónìí àbá wa Muhammad Musa Akew Muhammad Gane Musa Akew Sola dáàbì ní gbogbo ẹ̀tọ́ ní Musa yìí mọ́ bàbá wọn torí dáàbì ní wọn dáàbì ní ọlọ́run wòye dáàbì. kájẹ ní bàbá ẹni tí ò tó yàn àbí ẹni tó tó yàn kájẹ ní bàbá ẹni àtó kò fẹ́ mọ́ di yàn àní ẹni lọ tún ṣe àní ẹni bẹ́ẹ̀ lọ tún ṣe. Aba Muhammad Gane Musa Akew Sola gbọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ẹlẹ́mí bú mi ni bàbá kàrí mu bẹ lóru ọ̀rọ̀ bàbá kàrí mu lóru ọbẹ̀ kọ̀ Musa ní kọ́ ọmọ bá ara yìí. Ìlú bẹ́ẹ̀ ni lónìí náà wọ́n bá sọ fún rábà ní gbogbo ọ̀nà fún ọba àmà ẹ̀jẹ̀ ajára wálé ẹgbẹ́ mi ní kí wọ́n wẹ̀ ẹ̀yà àwọn ìjọba ìṣẹ̀lẹ̀ wálé lẹ́yìn mi à ń bá àbò mi gbé káṣá ti bá wọn ká pẹ̀lú ẹlẹ́rìí wọn kọ́ lọ́wọ́ pẹ̀lú ẹlẹ́rìí wọn lórí. Àwọn afẹ́ bẹ́ẹ̀ nínú ẹni mọ̀kẹ́ Buhari ọ̀wá kọ́ àwọn olè Buhari àti ẹ̀rú ni mí ní kó olè pẹ̀lú. Ìgbà mi sáàjì ìgbà ló ní wàlò ẹnìkan lò ní ẹnìkan lọ́la àwọn kan ti jẹ́ dá àwọn akéwú lọ́wọ́ àwọn kan là á sì wọ́n jẹ lọ́wọ́ ẹ̀rọ ọmọ mọ́tò ní ẹ̀yìn tẹ̀ bá tó mi ẹsẹ̀ wọ̀ èlò tèmi lọ́wọ́ bí ìbá ti kú èrò èlò tèmi lọ́wọ́ nù ohun ẹni dùn o lè mọ kéwù o lè mọ gbogbo ẹ̀ àmọ́ òní wàá rí wúlò ní lọ́wọ́. Ebi ti kọ́ láti lóye àgbẹ̀ òjì gbé wa. Bọ́ọ̀ bá bí wọ́n kọ̀ fún mi tó tún wá ní jẹun. Ìkẹyà bọ̀ọ̀lá tó tó o. Àlàbíyà lọ́pọ̀ lọ́pọ̀ o. Bọ́lá ṣe tó tó o. Àti lówó. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣàdúrà bẹ́ẹ̀ nìkan ní. Ní ẹ̀rẹ́ àwọn síìbù. Buhari lọ́dọ̀ aláàjì ni wọ́n ṣàdúrà. Lọ́wọ́ ti dáyé ìṣe. Kéwù ní wájú. Àtúndì ọlọ́run fẹ́ẹ́ lò wá sí bàbá. Àlàbà Buhari àti àwọn àlọ́ àwọn alájà ìmọ̀ta wọn ṣàdúrà. Ìṣe ìtẹ̀lá bá mi kì í mo sin alájí àgbàdo tó sun oníwàásí àgbáyé látara òkè ní kókó méjì ayábára apá àgbàdo ní ẹ̀ẹ́dẹ́ Buhari mo ti kọ́kọ́ sẹ́nu pé ẹ̀ẹ́dẹ́ Buhari ìgbésí ayé rẹ̀ sì yin ni ọ̀wọ́lé sì kan náà dáhùn ọ̀sẹ̀ kan ní ìjọ ọ̀wọ́. abẹ́ ọmọ ìyá mi nígbà kìí ta kú wá sí ọbẹ̀ sí mọ́ lónìí kìí ta kú. Ẹ̀yin bàbá wa kìí ta ókú. Ọlọ́run ìmọ̀lá ìgbà ẹgbẹ̀rún ọdún olówó ẹgbẹ̀rún owó fún yín nínú ilẹ̀ lẹ́kùnlé wọn ẹ̀fí síbẹ̀. Àmọ̀lá ìgbà lọ́dọ̀ àwọn olówó wọn ní òkú kìí ta lé abẹ́rẹ́sì ní àwọn olówó ní ẹ̀ bá wà tó máa sọ̀rọ̀ nígbà àwọn olùgbàdùn gbogbo pọ̀. Sí kò sáyè mi. Àmọ̀lá ìgbà bá tún fọ òkú kìí ta olótú dà. Ọlọ́run ní mọ̀ ọ̀gbà ẹgbẹ̀rún ọ̀dọ́ ọba ẹlòkù kéétà rè kí wọ́n mú yín níbi tẹ́sí sí wọ́n lọ́dọ̀ àwọn ọba àti bẹ̀rù dọ̀nà ní kábíyèsí wọ́n sún sí ẹ̀ lè rí wọn ẹ̀dàkùn abẹ́rẹ́ wọn ni wọ́n bá lọ kábíyèsí àwọn àdéhùn fẹ́ bí èèyàn jáde nínú kábíyèsí àwọn ọ̀dà ẹni wọn máa bọ̀ kábíyèsí òkú
gbé wá kì í ta ní ó kú àwọn bẹ́ẹ̀ sísìn wọn. Bàbá ní ilẹ̀ tẹ́ ń wò yẹn ibẹ̀ là ń sin àwọn olórí wa sí àwọn tó ń bí wa. Àwọn àyíká ọmọ gíárì ìhù akẹ́wọ̀nsọ̀lá ọdún lọ. Ẹ̀jẹ̀ lọ gbọ́dọ̀ ń pa àríkà sí sí. Ọkà pàdé àfáàkẹ́ lójú ọ̀nà ni àfáà ní kò lẹ̀ lọ. Òkú nìyẹn agbára àásì sí ibi tọ̀hún wọ́n ní rárá àásì sí ibi eléyìí wọ́n ní rárá làwọn ń gbé lọ padà. Àfáà ní ẹ̀sọ̀ fọ́lọ̀ pé kọ́ pa àwọn só ti pa òkú lẹ̀ léyìí ẹ̀pin ẹ̀yọ̀kan lọ́tọ̀ ẹ̀yọ̀ orí lọ́tọ̀ ẹ̀yọ̀ eégún lọ́tọ̀ ẹ̀yọ̀ apá lọ́tọ̀ ẹ̀yọ̀ ọ̀kun lọ́tọ̀ ẹ̀yọ̀ ọ̀fun lọ́tọ̀ ẹ̀yọ̀ sàkì lọ́tọ̀ òróòrò ẹ̀ tún pa wọ́n àwọn tó fẹ́ tó egun yìí wọ́n kún lo òróòrò náà. Allah ìfọdà àbẹ̀yọ̀ rí ẹ̀dì kún náà ẹ̀dì gbìn náà ẹ̀sọ́ lọ́wọ́ àbá wọn lọ́dọ̀ àwọn àbá ti dàdú ẹ̀ eri kèéta èmi ni wọ́n jẹ́ apá kèéta èmi ni wọ́n jẹ́ ìfún kèéta èmi ni wọ́n jẹ́ ẹwà wọn àbá kèéta òsì lọ́dọ̀ olówó òsì lọ́dọ̀ ọba òsì lọ́dọ̀ òjòyè ọ̀dọ̀ rí ẹ̀yìn àbá ẹ̀yẹ ilé jìyà yìí wọ́n dúró ètò bá ní inú èmi ò ní ẹ̀ bá lè kéwì títí wájú mi nítorí wọn bá ní orí ti ẹnu wọn ò kókò dídì mí lọ́wọ́ wọn mọ̀ pé kò ní tèmi lọ́wọ́ ní alájì ẹ̀pọ̀ àwọn olè túnbọ̀ tó mọ̀ wá sí dáadáa rí nígbà tó yàn ọ̀rá yìí kí wọ́n á gbé àà náà ẹ̀ súnlẹ̀ tì síwájú náà bá sì yàn tẹ́kọ̀ọ́ wá lè ní ìdílé nìkan bí ẹ sì pé àbá àkíní wọn tún mọ tó dáadáa tó mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa èmi ò ní kéta ìtọ́lọ́ láàmánà àbámọ́ gẹ́rẹ̀ láàmánà lima àtọ́ìta wala mu'tiya lima mana'ta wala yanfa'u zalijaddi minka jaddu. What will be your own will be. Nobody can block it. Ìjọba jẹ́ tiẹ̀ ó jẹ́ tiẹ̀ ọ̀sẹ̀ tó lè kúrò ọ̀sẹ̀ pé kò ní jẹ́ tiẹ̀. Wọ́n wáyé lónìí, Ọlọ́run ti parí ẹ̀ ní wọ́n wáyé. Dọ́tà àwọn ẹ̀rù ní kí ọ, bàbá rẹ̀, wọ́n ní àdáyé wa. Oh sorry, wọ́n lè ní ìdíwọ́. Dẹ́wà jọ dẹ́wà ní. Ó gbé wa. Eré yìí dàbí ni, sáà jẹ́ fún mi nínú. Tí wọ́n lé kú. Àwọn àfa nǹkan dáyé lólo ẹ̀yin bàbá wa ìmáàmù ẹ̀yin bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ́gbẹ́ ṣe pọ̀ ẹ̀mí ọlọ́mọ ibi ọ̀rọ̀ ńlọ ní ọ̀dà wo àwọn àfa àwọn máa ń bẹ́ẹ̀ ti gbogbo bí nǹkan ti ń dà lórí àjẹrí àjẹsẹ̀ àwọ̀ ẹ̀yìn òkú kí ló dé. àwọn ọ̀dọ́ tó jẹ́ ọjọ́ tó gba sàádà níjọ́ tí wọn náà gba sàádà lórí ẹwà ní kàbí kẹ̀ẹ́sì láyé àgbà sàádà lòun náà ń rí ìlú tó lè sọ̀rọ̀ kó rẹ̀. Bí abáyé lẹ́yìn bàbá wa ń sọ wọn pé Buhari tákù àwọn àfa wọn tákù ní ẹni ọba tó lẹ̀ kọ́ tákù ní ibi tí ṣẹlẹ̀ yà sọ. Mo là ń báyé lọ ọ̀bára gègé òun wọn ò wé yè kú bi ó kọ ní ọ̀tán lẹ̀ yìí àwọn ni wọn ò sí mọ́ ó kọ òsì tán. Bàbá Alhaji àgbà àwọn ará sì fá dọ́tà àti lọ́rọ̀ Alhaji àgbà. Àwọn ò tiẹ̀ pé kò tiẹ̀ kú wọ́n ìgbọ́ ẹ̀ ń tẹ́ mo ní kálá wọ̀lọ́ wọlé. Àdúrà dé àdúrà. Àwọn bàbá àjọ nǹkan ahàn tù wọn àdánù garawa lágbájá lọ́wọ́ nítorí wọ́n sì máa ṣe nísinsìnyí. Àwọn àbòrí 419 ìrọ́ ahàn ẹgbẹ̀rún sọ́ọ̀tù káàdì kò sí sẹ́lẹ̀ lómìnira níbi ìrọ́. Ẹ máa lọ àlájà ẹ̀ẹ́dà ọlọ́run kìíní kò ní tà. Àlájà dé sọ́ọ̀bù ó ti káwọ́ léra ní bá lágbo mẹ́rin ìrọ̀lẹ́ ìwọ ọlọ́run àbájọ wọn ní máa lọ wọn gbàgbọ́ rẹ àwọn alábáyé wọn ní máa lọ aṣọ fọlọ àwa ti sẹ àmọ́ ara wa Alájà àlùkà ìyàtọ̀ mo ti kọ gbogbo ọ̀rọ̀ yẹn sínú dáyàrí ní àtàwọn ọmọ yín insha Allah wọn fún yín písà ní dọdọ ìbò ní no you can go nígbà tó pe ara rẹ ní nǹkan ni àbáwọn ní òpè ara wọn ní nǹkan wọn ò kúrò ẹwọn bí wọn ti ń babọ owó kọ bàjẹ́ ẹ̀yin àbá lónìí lónìí ń bọ̀ lọ gbẹ́sìn àkọ́kọ́ nù. Question àkọ́kọ́ àbá kéwàké ọlọ́run tí ó dọ̀tí àfa yín kó wọ́n dọ̀tí ẹ̀yin náà. Àmín. Mo bá yín gbẹ́gbẹ́ pè mí ọlọ́run ní wá mo bá èmi náà bára àdúgbò tó kò sí kàlùkà wà nítorí yọ̀ọ́ kìá mọ̀. Ìyá wa à ń sáré wọ̀ ní ọ̀dọ̀ àfa àlálẹ́ ìdìbò àfa àdìbò sí wọn tún múré bẹ̀rẹ̀ wà látàrọ̀
gbogbo lọ́balọ́ba ló pè wọ́n sì jẹ gbogbo olówó ló pè wọ́n sì jẹ wọ́n tún sin àfáà rẹ̀ dáadáa bí ti yín náà ti jẹ́ nù àwọn tó gbé lówó lọ́balọ́ba jẹ yìí àwọn àfáà ni àwọn ṣùgbọ́n àwọn tí wọ́n láwà ní àwọn ṣùgbọ́n àwọn bẹ̀rẹ̀ lójú náà àsanpẹ̀tẹ̀ fẹ́ràn àfáà yìí ọlọ́wọ́ owó yìí náà wọ́n yíra àwọn ni wọ́n lọ́wọ́ kánà ìdí alimu kọ́líbí yọ̀híbù wàhálìbù ìzáàní máa wà bẹ́ẹ̀ tó làbùdù ìtàkùrẹ́ bàbá ti pé mọ́lẹ́gbẹ̀ẹ́ mọ́ ọ́ ìbá ti pé mọ́lẹ́gbẹ̀ẹ́ ọkàn. Àpọ́nlé àfá mi ni mo ti máa ṣe. Àdìlẹ̀ ọlọ́kadà ìdí alimu kọ́líbí yọ̀híbù mọ́lẹ́rọ́ wá sí wàhálìbù ìzáàní máa wà bẹ́ẹ̀ tó làbùdù kíá. Ìbá ti pé mọ́lẹ́gbẹ̀ẹ́ Adégbé mo lẹ́gbẹ̀rún ọ̀fẹ́ àpọ́nlé àfá mi ní ọdún máa ṣe. Ọ̀yà tó lọ wọ́n lágbàdì, ọlọ́pàá kí àwọn lágbàdì. Àmín. Gbogbo àwọn tó ti lágbàdì ọlọ́pàá kí wọn. Àmín. Àbáwọ̀ àdìgbà tí ń bẹ lónìí, ọ̀kan náà ní àdó ti di bàbá. Ọlọ́pàá wa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Láti àwọn àgbàlagbà tó wà. Àmín. Ìbò náà lọ. Àwọn kan ní àná, wọ́n sáyé wọ́n sì dáre, àwọn àtọ̀ níbo láti ṣe tiwa. Àwọn kan ní jẹta, wọ́n sáyé wọ́n sì dáre, àwọn àtọ̀ níbo láti ṣe tiwa. Ẹ̀yin tẹ́ ẹ dá Ọlọ́run mọ̀, àwọn kan ló dá Ọlọ́run mọ̀ lánàá ń jẹta, wọ́n sáyé wọ́n sì dáre, kó láti ṣe tiwa. Àwọn kan sin Ọlọ́run fá, wọ́n sọ bọ́lọ́ báyìí pé Ọlọ́run afẹ́kọ̀ọ́ ṣe kí báyìí, Ọlọ́run ó sì ṣe, àwọn àtọ̀ ní pátí. Ẹlòmíì lọ pátí, eré rẹ̀ sì yí. Ọlọ́run lọ́mọ yìí àǹkárá tí ẹlòmíì ní nílá yìí. Pé máa kà àǹkárá yìí. Ẹlòmíì ọmọ ya tí bá bá ka àǹkárá tó wà lébi sáà wọ́n bí 70 something. Níjọ́ tí Àràṣídá sílé àǹkárá la mú. Níjọ́ tí Bọ̀dá Lúpọ̀nù ṣe freedom àǹkárá la mú. Níjọ́ tí sísá Àràṣídá ṣe Thanksgiving àǹkárá la mú. Dẹ́n níjọ́ tí bàbá Láṣídé tí wọ́n ń lọ àdáyìdá yọ̀bọ̀ wá kà bí gbà tí ń kàwé. Ẹ wá bá ń bi léèrè. Ìgbésí ayé rẹ̀ wá bíra rẹ̀ léèrè. Ọmọ abẹ́rẹ́ ń gbọ́dọ̀ péré ẹ bá bí léèrè ọjẹ́ wọn náà ọjẹ́ ń jẹta ẹ bá bí léèrè sọ́jẹun dalẹ̀ ẹ bá bí léèrè oko máa tàná oko máa ti jẹta wọ́n sílé ìwọ wọn lẹ́jọ́ lásán sọ wọ́n pọ̀ léláyé tí wọ́n bọ̀ ọ̀rọ̀ sọ tiẹ̀ láyé ìrà rẹ̀ léèrè máa bí àrẹ léèrè àwọn òbí lẹ́rìí bí ẹ̀ ṣe tọ̀ ní rẹ́dí mi. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أولي الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. Àwọn olùmọ̀mìnì ìdájọ́ ẹ̀ àwọn olùmọ̀mìnì ṣé kákàkè kákì ń mú kí wọ́n ti ń gbòòrò dúdú sáànù ẹ̀ olùmọ̀mìnì kọ́ òun sí náà. Òun ìyàwó rẹ̀ ó kíkíkú ọ̀dọ̀ sáré ó sì já ọ̀ǹtà ìyàwó rẹ̀ bàbá dárí ìyàwó ti lé oorun ẹ̀kú oṣù lọ́wọ́ sùn. Oṣù ni ọmọ sẹ́pẹ̀ ẹjọ́ ń kiri kiri gbogbo wa kí òun tọ̀ ná ìwọ rẹ̀ ní ọmọ àkànsára pé ọmọ yá tọ́ba yẹ ká sùn sí ẹ̀rọ tó ráyè ìyàwó tí lé òun ṣe pé àlè òun ṣàdúrà èwe lọ́gbà. إنما المؤمنون الذين إذا ذكر الله
وجلت قلوبهم ọ̀jáná sì dáadáa bẹ́ẹ̀ sí jáná sí. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إذا بالتشديد على الكاف. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. àwọn òmìnirí bá a ké gbẹ̀mọ́ àdúrà létí ẹlòmíì. ẹ bá bẹ́ẹ̀ sùn tí ọkọ yìí ẹ mọ̀ ọ́n mú mi òmìnira nù òmìnira nù. ó rẹ̀ mí èlé o ó rẹ̀ mí ọkọ mọ̀ pé ha àti ó lọ mọ̀jẹ̀ lọ ta ó kò ní mọ̀jẹ̀ kó lọ ta. àní sèmi ní a sèmi ní sèmi ọba lónìí. òsì lọ́dọ̀ bàbá sẹ́kẹ́tìrì gáréèjì. ó ti ṣe tọ́lá nípa ọmọ oṣù kó mára ó ṣe wà tí ó ṣe ọ̀sàrà gbádá sẹ́kùn mìíràn nínú àríwọ̀n ìdíyìnà. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. ìwọ́dà ìdí ìdírẹ́bà ọ̀pá wo ìdíbà omi mọ́ránmọ́rán ọ̀gbọ́kọ̀rọ̀ lé ọmọ ìyá rẹ̀ ìbò tó ṣe fún ọ̀pá wo pam láyà ọ̀dọ́ lé ọba gbórí ní bíríìjì lọ́jọ́ ta ọwọ́ ta tó abẹ ní máa ń pọ̀ bẹ́ẹ̀. dáńtọ̀ yà oníbíríìjì wọn àwọn ọ̀dọ́ àtọ̀ àwà tí wọ́n mú báyìí àtúnṣe bí àtúnṣe pa àtúnṣe àtúnṣe ìdíbà àtúnṣe bọ́bá lè gbé gbogbo àkú. ọba àdìjọ yìí jẹ wá sáájú lọ́wọ́ lọ́sọ̀rọ̀ láyé ọmọ ayá mi ọ̀yí ò lè bóró pé. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. bàbá ìgbàlódé a big question. òmìnir ni ọ àfáà ni ọ ó kéwú ó ní ọmọ Musa ọgbọ́dọ̀ ara oníkọ̀ọ́ Musa ní kéwú. wọ́n wá ní wọ́n lé ọmọ àfáà lẹ wọ́n sọ̀rọ̀ èyí wọ́n lè dìbò láàrin wọn. tọ́ba tó gbé bá sí ẹ̀fẹ̀ yọ àgbáríkò àbá sí yóò mo fẹ́ ní ọ àbá eré rẹ̀ kò gbé eré rẹ̀ yíyáyá àti tó gbé sẹ́wọ̀n ẹ̀ níjọba. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. ẹ̀ka wa nọ́ọ̀dọ̀ nìyá ọlọ́mọdé ọ̀rọ̀ yọ̀ọ̀dà. آمين. lẹ́yìn tí ń ṣe àwọn òṣèlú lẹ́yìn ẹ̀wọ́ ara yín kì ẹ̀kúnra yín àṣírí àwọn òkúnra wọn láti wọn àtún àṣírí ara wọn lẹ́yìn rẹ̀. àbáta báyìí wọn kúnra wọn láṣírí nígbà ọmọ tí wọn gbóná lọ́wọ́ mọ̀ wọ́n á fi wọ́n kéde àwọn òkúnra wọn ní wọn àtún àṣírí ara wọn lẹ́yìn rẹ̀. ètò òní àtàwọn máa mi wọn lọ́rẹ̀. ẹ̀rọ burú táwọn ní òmìnir àjọ ní òun mọ́ láti mẹ́rin rẹ̀ rà. àgbáríkò àbúrò من أهل الرسوم وأهل الإجاب ورين القلوب ما كنت إلا ما شاء ربي من المهدي حتى زمان المشمر وعفرت الحسود من أهل الرسوم وأهل الإجاب ورين القلوب كنت إلا ما شاء ربي ربي إلى المعادي حتى زمن المسجد من لذلك أخاف ما دار المساعدين من فرق الأغلى كل كيتانيا كسنت الولاية كيتاني يقول تسلم يا أبو كيتاني ó kàlọ́ bàbá tó ti rọ̀ pé bàbá wọn ní ẹbí kí àbúrò bá bẹ̀rẹ̀. Kọ́nà kan àgbà àwọn orí ẹbí kan kọ́rọ̀ pé àfáà wa sáàlì òye kan nínú jẹ́ ìjọ bí lábẹ́. Àbíkọ́nà bá ṣe òye padà. Máa kùntù ilá رسومي وأهل الإجاب ورين القلوب ما كنت إلا ما شاء ربي من المهدي حتى زمن المشيب. Àbá àgbẹ̀dọ̀ mẹ́rin náà ni
àwọn ọ̀làjọ́ lórí ké wà mà nítorí fi dúró àwọn àti pé mo jẹ́ èèyàn mo jẹ́ èèyàn lónìí ó kéka ọlọ́kọ̀ sọ àbẹ̀rù wọn àbá ọlọ́kọ̀ sọ wọn àbẹ̀rù wọn. àmín tó إنما المؤمنون حسنت الحسود حسنت الحسود من أهل الرسوم وأهل الإجاب وغير القلوب ما كنت إلا ما شاء ربي من المهدي حتى زمن المشير أقول الحسود ó ṣe bẹ̀ ó dùn tó wáyé tọ̀ pé ọbẹ̀ yìí máa ngẹ́ngẹ́ngẹ́ ó ké dànù kó o kọ́lé tó dájú pẹ̀lú àwọn ẹ̀ ọjà àwọn èèyàn ṣe kú ìdájọ́ ìyá rẹ̀ kọ́ ó lè dáná. حسنت الحسود حسنت الحسود ó ké dà àbá àwọn ọmọ ìjà bí musa kí ló sọ ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ tó fi lọ yé bẹ́ẹ̀. حسنت الحسود من أهل الرسوم ẹlẹ́gẹ̀ẹ́ni bàbá mi ní alẹ́ rọ̀ṣùmí. àwọn ọmọ ọpá bọ̀bọ̀ òkú lẹ́sẹ̀ àwọn ọmọ làjọ ń gbélé àti dáwọn. àwọn ọmọ làjọ àwọn ọmọ eré àwọn ìmọ̀ ọmọ pípọ̀ àwọn ọmọ ti sọ́ọ̀dì gbogbo àwọn èèyàn láyé. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر. الله أكبر. الله أكبر. ọlọ́wọ́ eléyìí ń bẹ nínú wọn ìwọ lóye òwúrò ń bẹ nínú wọn ìwọ lóye ẹlẹ́gàn ń bẹ nínú wọn ìwọ lóye bọ́ọ̀bá ọmọ ń bẹ nínú wọn ìwọ lóye bẹ́ẹ̀ sì pa ọmọ ilé kí ń bẹ nínú wọn ìwọ lóye sèmi aláwọ̀ ní dáhùn. àwọn ọ̀rọ̀ wà wúra wa lànà nínú ọ̀rọ̀ àwọn ọ̀tá lóde. lórí ikú ìtumọ̀ tí wọ́n ṣe lónìí yìí. bàbá wọlé àgàlẹ́ ọ̀rọ̀ ìròyìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ. حسنت الحسود من أهل الرسوم وأهل الحجاب وعين القلوب ما كنت إلا ما شاء ربي من المهدي حتى زمن المشير ẹ̀bàkú àzọ̀rìtù lẹ̀ àsúdà. حسنت الحسود من أهل الرسوم ìdákúrẹ́ méjì náà ni ìmọ̀ pa àbáwá Muhammad Jani Musa akéwùsọ̀lá. àwọn tí bọ̀ọ̀bà ọ̀pá bọ̀ọ̀bà òkú lẹ́sẹ̀ ó di méjì. àwọn ẹ̀yìn jama àwọn ọmọ làjọ ń gbé ẹ̀sìn ìdáwọn mọ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta وأهل الحجاب ìṣẹ́lẹ̀ wàhálì ìjábì wàhálì ìjábì ẹlẹ́kẹ̀ẹ́ta wọn wọ̀nyí àjọ jẹni àjọ mọ́ni níbẹ̀ nínú ẹgbẹ́ níbẹ̀ nínú ìjọba mọ́sálásí níbẹ̀ lájọ máa tóbi ní àdúgbò bẹ́ẹ̀ nínú àwọn àlè ìjábì rẹ wà àwọn tí màá ṣe mọ orí tọ́lọ̀ ń bá ṣe fún yàn ọlọ́kọ sọ ọlọ́ àwọn pẹ̀lú aburú wọn. وعين القلوب ìdàgbé àwọn àlè ìjábì àdáwò ni wọn bẹ́ẹ̀ bá wọ pé alihamudulilayi lórí ìmọ̀ràn àbàbọ̀ sáà bẹ́ẹ̀ lọ ẹ̀rọ ẹ̀rọ níbo àmọ́tẹ́ yìí sẹ́lẹ̀ tí o yẹ tẹ̀lé wa lọ àbábọ̀ ẹ̀dá lọ wọ̀ nyẹ́nyẹ́nyẹ́ wàá yí àmúra tó báyìí ọmọ wa ní sábà dábì yìí ìwé ìwé kọ́ bẹ̀rẹ̀ ọ̀pá nù sàré ó ní pẹ́ lọ ọlọ́gbọ́ wá sí ẹ̀nu sàré ayé ìyáàrí àwọn tí bá ṣe mọ orí tọ́lọ̀ bá ṣe fún yàn bàbá bá sáà ti di lu ayé lọ́wọ́ mo tó ní àìbáyé ní dùnmínú àìbáyé ní àìbá dùnmí bẹ́ẹ̀ni
àfàṣà sì ní lu ayé lọ́wọ́ wá tó mi mọ́tò kéèkà mi mọ́tò ní bí ẹ bá wọ́n ba lò ńgbà náà yóò kàn mọ́ ó sì yàtọ̀ wọn náà wà lọ́wọ́ nídìí ìrìsì kó ní kẹ́lá wọ́n bá lò ó parí mu. Azarijule aziruda. Azarijule aziruda. Min ali rozumi wa ali lijabi. Àwọn tí ma ṣe mà ẹ̀yọ́ dọ́ta àwọn tí ma ṣe mọ̀ wọ́n kọ́ ń bá ṣe fún yà. Olówó ìmọ̀ ní yóò la bì iná. Àbá Adéṣọlá yóò ló ṣe wàlímà náà. Àwọn tí ma ṣe mọ̀ lọ. Aburú wọn ọlọ́wọ́ sọ̀rọ̀ pẹ̀lú wọn. Àmín. Ọlọ́wọ́ alábàjá àkọ́kọ́. Àmín. Ọlọ́wọ́ sáwárí sùn lábàjá. Àmín. Ẹlẹ́gẹ̀rin. Wọ̀nyí ni lòkòlóbi. Àwọn tó máa lè jù. Rẹ́ẹ̀lì lòkòlóbi àwọn orúkọ. Rẹ́ẹ̀lì lòkòlóbi àwọn tí wọn. Bọ́tà wọn bá ti di pẹ̀tà síyàn. Ìyẹn bó kí láyé. Bó pawó kò lọ bí kí ń lọ sí. Bọ́bọ́lé yóò tàgbẹ́yìn, bọ́ra lẹ̀ kò ní dúkọ, bọ́ra mọ́tò kò ní jẹun ẹ̀, bóbí wọn kò ní jẹun wọn. Azarijula àsúdà. Azarijula àsúdà. Àwọn sọ̀njà mú. Ní àlìrùsù. Òní kú sí pàtó. Wà á lè jábí. Òní ọ̀rọ̀. Wọ̀nyí ni lòkòlóbi. Abáyọ̀dọ́lá, abániwákùtù ilá máṣá àràbí, gbogbo tọ́nà ni ọmọ jẹ́ lòdì, ọ̀jẹ̀ fún ara rẹ̀, ọlọ́run ló kù ló fi ó sọ kankan, ọlọ́run ló yẹ ìtẹ́jọ́ kéwù. Akọ̀tà àfọ̀ ọkọ̀ ní kéwù, àmọ́ àwọn táwọn ọmọ tí yóò mọ̀ ọ́rọ́, ọlọ́run máa ń specialize wa ni. Lẹ́yìnsà kúlù nàbí ìmọ̀sálù, gbogbo ànábì ọlọ́run kó lòdìṣẹ́, gbogbo àfáà tí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí, ọ̀yìn àwọn àkàlẹ́ yìí. Ọ̀yìn àwọn kan ní ẹ máa wá àgòkè, ọ̀yìn àwọn kan ní ẹgbà wọlá òkété, ọ̀yìn àwọn kan ní ẹsàdúrà fún yàtọ̀ gbà, ọ̀yìn àwọn kan ní ẹgbọ́ yẹn tó kó sì máa yé wọn. Ó sì ní àwọn kan gbogbo ẹ̀ máa sọ láti máa kọ́ yẹn jẹ́wú máa gbà yẹn lẹ̀ máa sàdúrà kọ́gbà lọ́ba lẹ́yìn ẹ̀kọ́ máa gbà á lẹ̀. Àwọn òpin ni èyí tó bá pín kàn ya dúpẹ́ gbogbo wa káàdì jẹ́ yàrá àdúrà. Yàrá àdúrà nìkan ní ọmọdé yàrá àdúrà yóò wà náà àwọn ọ̀sọ̀ àṣẹ́bìlì kankan sínétọ̀ ní wọ́n ti sára wọn jọra wùrà àwọn tó ń pín owó wa. Àmọ́ pé ẹ̀rẹ́ wàá jẹ pírẹ́sidẹ́ntì káàtó pẹ̀lú ojú náà wọ́n ti àfa tí wọ́n ti wá sí ọlọ́run yan àwa kan. Kọ́lá bàbá ń bẹ lórí ìjòkó lókè sàn táàbà kan ti wá sí lọ́wọ́ ọlọ́run tó wá fi ọ̀sìn ìgbà wọn ọba tí kì í kan àti gbogbo lórí ohun gbogbo lórí ṣe ohun gbogbo lórí ṣe ohun gbogbo lórí ṣe ọlọ́run ta gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo lórí ṣe. Bí ti ṣe wá sọ́wọ́ ìta àfáà bí mo mọ̀nìkà sí àfáà bí mo mọ̀nìkà sí tábà jòkó ní tí ti ṣe wá sọ́wọ́ yìí àwọn èèyàn ní gbádùn ẹ̀mí mọ́ mọ́ pé ooo káfa bí kò tiẹ̀ sọ̀rọ̀ èdè ọlọ́run tí wọ́n pín lé Allah bẹ́ẹ̀ náà ni ewu nìkan yìí ní nìkan yìí bẹ́ẹ̀ ni ẹ bá wọ nìkan tí a bá bá àbá àti bá sọ̀rọ̀ àwọn yẹn ni ooo ọmọ musa dé ọlọ́run ẹ má bínú èmi ní pín ó bínú balagọ́nù ní ọ̀pá ọ́ bá a ti dúró ìdí sí ó ti pín ẹ̀wọ̀n àwọn kan ní sí ní ọdún tá a lò tán ẹ̀wọ̀n ti dúró kó sì tì í bóyá ń bẹ wájú pàtó ti gbóró rẹ̀ nìyí dona gbanya ọmọ kékeré ká ọmọ ọba àṣà aláwọ sí gbogbo náà ọwọ́ wẹ̀ mọ́ ìjẹ́ yìí. ẹlòmíì ń jọlọ́wọ́ ń pa tí oṣù bá ní sí ń jọlọ́wọ́ ń pa tí oṣù bá ní sí. Gbogbo ló lè ṣe gbogbo ló lè ṣe gbogbo ló lè ṣe. Ọlọ́run tá gbọ́dọ̀ máa sìn ohun gbogbo ló lè ṣe. Ọlọ́run ti gbé ẹ̀yìn bàbá ọlọ́gbọ́n lè máa ọlọ́run lè kéré ṣe yìí. Ọlọ́run ti gbé yìí. Ẹni tí ó rọ̀ lọ́dún bóyá ń bẹ̀rẹ̀ kó pọtí lọ́wọ́. Bóyá ìwùn kan ló gbé wájú òṣùpá. Tó wọ́n gbé àgbẹ̀kọ́ rọ̀gbọ́ àgbẹ̀dẹ̀ ràdá. Ẹgbẹ́ náà tàbí ọ̀rọ̀ wà lẹ́yìn tí yóò ní wà nínú. Olúwa yóò ọmọ ní àwọn ẹni ẹ̀wọ̀n.
gbogbo ló lè ṣe gbogbo ló lè ṣe gbogbo ló lè ṣe gbogbo ló lè ṣe ọlọ́run tá gbọ́dọ̀ máa sìn gbogbo ló lè ṣe. ẹ wá wò àwọn wà ní mú mi ní ibi àti lónìí yẹn sẹ́nu mi ní ló gbéra rẹ wá yẹ ara rẹ wò ọ̀sẹ̀ tó gbódú nílé ọ̀sẹ̀ jẹ́ mú mi ní mà òǹkà tó gbó òsì jẹ́ mú mi ní mà. Sọláta àwọn tí ń kírun ọlọ́wọ́ yìí ẹ máa kírun àwọn tí ń kírun ẹ̀ lókè lọ́kọ̀. Nípa wọn ọ̀fọ́lọ́mọ̀ ọba lẹ̀, ara ni wọn ọ̀fọ́lọ́mọ̀ ọba lẹ̀, ìyá jẹ́ wọn ọ̀fọ́lọ́mọ̀ ọba lẹ̀, wọn lọ́mọ tọ́jú wọn ọ̀fọ́lọ́mọ̀ ọba lẹ̀, wọn bá wọn tọ́ wọn ọ̀fọ́lọ́mọ̀ ọba lẹ̀, wọn ò jẹjẹ wọn ọ̀fọ́lọ́mọ̀ ọba lẹ̀, wọn sun wé wọn ọ̀fọ́lọ́mọ̀ ọba lẹ̀, wọn ò sun wé wọn ọ̀fọ́lọ́mọ̀ ọba lẹ̀, wọn sáré ọlọ́run pé gbogbo tí bá ń ṣẹlẹ̀ ọlọ́run ni. Alladhina yuqimuna salata. Lérí púpọ̀ láyé ẹ̀ẹ́dínlá ẹ̀rọ àmúra ó sì ní bàbẹ̀ ní abárí Brian Samson alọ́mọ ó kírítíkà lẹ́nìkan àwọn yẹn fàbíkí lẹ́nìkan kọbalọ́ búrẹ́dì àti sàndíìnì ọ̀tẹ̀ tẹnu lójú náà máa ń bọ̀ sálẹ̀ náà kábàtí wọn náà báyìí wọn máa ń lọ nígbà tí nǹkan ṣe Brian Nàìjíríà ọmọ inú yẹn ti di mt ọlọ́run yóò di mt inú jáde náà. Alladhina yuqimuna salata. àwọn tí ń jù wa mimma razaqnahum yunfiquna. abáàbá gẹ́rẹ́ musa kẹ́sọ́lá ọlọ́run nàìjíríà àtọ̀rọ̀ gbogbo ẹ̀ ọlọ́run bèbè àlọ́mọ́. ìgbà tọ̀rọ̀ àlòkù àwọn kan òun làwọn ń gbé kiri. Sokoto aloku, bàtà aloku, fìlà aloku. Yé ìgbà yàtọ̀ là ló gbé. Alábì alápọ̀lọpọ̀ ìgbà yàtọ̀ là tó gbé. Alábì alápọ̀lọpọ̀. Olùbá Búdúrà yìí ni yóò ní wá sí àgbáyé àfọ́ àwọn dáadáa. Ìbọ̀ máa jẹ́ ìpàdé orí ẹ̀. Ìgbà yàtọ̀ là ló gbé. Alábì alápọ̀lọpọ̀. Ìgbà tọ́lá tó gbé Alábì alápọ̀lọpọ̀. Ọlọ́pàá Búdúrà yìí ni oníwàsí àgbáyé àbá dáadáa. Ìgbà yàtọ̀ là ló gbé. Alábì alápọ̀lọpọ̀. Ìgbà tọ́lá tó gbé Alábì alápọ̀lọpọ̀. Ọlọ́pàá Búdúrà yìí ni oníwàsí àgbáyé àbá ẹsẹ̀ rere kẹ́lẹ̀ lóore ẹsẹ̀ dáadáa kẹ́lẹ̀ rí dáadáa. Àníbùnì Àbáàsì. Bàbá lọ́sọ̀ àbáàdé òṣòra. Làmà àtọ̀ Musa àlùwáhà. Ìgbà ọlọ́run fún àdébù Musa ní wàlẹ́ à. Nasara fìyà. Àdébù Musa kú wàlẹ́ rẹ̀. Faqala ya Rabbi. Àdébù Musa ó ní kò wọ́rọ́. Laqad akramtani bi karamati. Ìwọ ọlọ́run o ti pẹ́ ìmí Musa lé pẹ̀lú kàrámà rẹ̀. Lam tukrim biha ahada minal alamina qabli. Kọ́dà tó ti pọ́n mi ní ọ̀pẹ́ nìkan lé ṣáájú mi bẹ́ẹ̀ láyé. Qala ya Musa. Ọlọ́run gbogbo ìwọ Musa. Wẹ̀ dáyé rẹ̀. Wa bi kalami. Láti pẹ̀lú ọ̀rọ̀ mi mo là táwọ́rá. Wa bi kalami. Àyè mọ bọ́ sọ̀rọ̀ kọ́ ọmọ gbọ́ tí o sì wà sí ìrìn àárín wa fọlọ́mọdé àbá. Tí o sì wà sí ìrìn àárín wa. Fakhudh ma ataytuka. Àwùjọ máa tẹ ìtúkà. Fakhudh ma ataytuka. Ààrẹ Musa gbà ìtumọ̀ fún ọ ní yáàdì. Wa kun minash shakirina. Kò sì máa jẹ́ nìkan tí o máa dúpẹ́ bẹ̀rẹ̀ ọ̀run. Afáàtì bẹ̀rẹ̀ ẹ̀ máa dúpẹ́ lónìí. Wa tamutu ala hubbi Muhammadin. Ìwọ Musa kò sì ní kó kú. Hubbi Muhammadin. Ìlú yá yìí gbogbo òlu. Ààrẹ nìkan ìgbà ní Muhammad. Ààrẹ nìkan àgbàdo àríkà tó ní. Lẹ́yìn àwọn bàbá yìí máa ń mọ àwọn kókó tí ìbá lẹ́nu. Wàtà múùtù
على حب محمد وتركت على حب محمد. ìwọ múra kó fi pé òkú orí pọ̀ tányáyá lórí ìmọ̀ nífẹ̀ẹ́ àdé Muhammad. فقال موسى Musa wa wí báyìí. يا ربي ó gbogbo wọn lọ. ومن محمد ẹ lọ́kàn ní sallallahu alaihi صلى الله عليه وسلم. olúwa máa ń lè. محمد tálà nábì ọ̀hún náà. قال أحمد الذي ọlọ́run ìwọ Musa ẹni ẹ̀yìn ni. أثبت اسمه على عرشه tó kọ rẹ̀ rí ilẹ̀ sórí àlẹ́ ara sí ni ọlọ́run. قبل أن أخلق السماوات Ṣáájú kí n tó dá sánmà, والأرض kí n tó dálẹ̀. بألف عام. Ẹgbẹ̀rún ọdún ọkọ rẹ̀ ti bẹ̀rù yàlẹ̀ ara sí mi tí ìdá sánmà ìdí ìdálẹ̀. وإنه نبي وصفي Ẹni ọ̀hún ànábì mi ni ó sì má kanga. من خلقي Nínú àwọn ìdájọ́ mọ́dá. وهو أحب إلي Ẹni tó rí ni òun lọ fẹ́ràn jù. من جميع خلقي Nínú gbogbo ẹ̀dá mi tí mo dá. وجميع ملائكتي. Àkókò àwọn màláíkà. فقال موسى Musa wa lọ yá. يا ربي Wọ́n ti pè wọ ọlọ́run إن ọba. كان محمد Sallallahu alaihi صلى wasallam. الله عليه وسلم In kana Muhammad. Tó bá ti bá ànábì tó wí. أحب إليك Onífẹ̀ẹ́ rẹ̀ wọ́rọ̀. من جميع خلقك Inú gbogbo ẹ̀dá tó dá yányá. فهل خلقت أمة أكرم عليك من أمتي Tó wí. فهل خلقت Ǹjẹ́ o lè dá أمة ìjọ kan أكرم عليك tí ó lápá lọ́rọ̀ wọ́rọ̀? من أمتي Ìjọ tẹ̀lé lọ. فقال الله تعالى Àbáwá kí o sọ̀rọ̀ ẹ̀ máa bá àná Musa. Ọlọ́run ní wọ̀ Musa. إن فضل أمتي محمد Ẹni sallallahu alaihi wasallam. صلى الله عليه وسلم. Ìkẹ́yà tọ̀nà tó gbé o. Àsàlátù lọ pọ̀ ọlọ́kọ̀. Ìkẹ́yà tọ̀nà tó gbé o. Àsàlátù lọ pọ̀ ọlọ́kọ̀. Kọ̀lọ́bọ̀ nàbí Muhammad, ànàbí Muhammad ọ̀rẹ́ ọlọ́run ọba. Ìkẹ́bọ̀lá tó gbé àsàlátù lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́bọ̀lá tó gbé àsàlátù lọ́pọ̀lọpọ̀. Kọ̀lọ́bọ̀ nàbí Muhammad, ànàbí Muhammad ọ̀rẹ́ ọlọ́run ọba. Ìkẹ́yà tọ̀nà tó gbé. Àmì àsàlátù lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́bọ̀lá tó gbé àsàlátù lọ́pọ̀lọpọ̀. Kọ̀lọ́bọ̀ nàbí Muhammad, ànàbí Muhammad ọ̀rẹ́ ọlọ́run ọba. Ìkẹ́bọ̀lá tó gbé àsàlátù lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́bọ̀lá tó gbé àsàlátù lọ́pọ̀lọpọ̀. Kọ̀lọ́bọ̀ nàbí Muhammad, ànàbí Muhammad ọ̀rẹ́ ọlọ́run ọba. إن فضل أمتي محمد Dájúdájú ọ̀la tí mo fún ìjọ àná Muhammad. على سائر الأمم Lẹ́yìn gbogbo àwọn ọjọ́ yòókù. كفضله Ó dàbí ọ̀la ẹ̀. على جميع الخلق. Mo ṣe gbogbo ẹ̀dá. قال يا ربي ليتني Adámúdá ní ha ọmọ ṣe o ọlọ́wọ́ bá ní o. أراه وأراه Ọmọ ṣe o aráàlú wà aráàlú. Ọlọ́mọ ṣe o ìwọ ọlọ́mọ. Nígbà ọlọ́run ń ròyìn àwọn àjọ ànẹ́bì. Ọlọ́run ń ròyìn ọba ànẹ́bì Mùsá. Ànẹ́bì Mùsá wà ní lẹ́yìntà ní ya Rabbi. Ọmọ ṣe o ọlọ́run mi. Aráàlú kì í rí ànẹ́bì tó gbé. Wà aráàlú kì í sì ráwọn àlè wúmọ rẹ̀ tó gbé. قال يا موسى Àwọn tọ́lọ́wọ́ fi ń ṣe bá rí àwọn làwọn mú sí láyé lónìí. Àwọn tọ́lọ́wọ́ fi ń ṣe bá rí àwọn là ń gé inú ìlú láyé lónìí. ليتني Àwọn tọ́lọ́wọ́ fi ń ṣe bá rí àwọn là ń jọmọ gbé lónìí. Àwọn tọ́lọ́wọ́ fi ń ṣe bá rí àwọn là ń ba ẹ̀sìn jẹ́ lónìí. Àwọn tọ́lọ́wọ́ fi ń ṣe bá rí àwọn là ń pẹ́gbẹ́ ara wa. Àwọn tọ́lọ́wọ́ fi ń ṣe bá rí àwọn là ń yọ ara wa. Àwọn tọ́lọ́wọ́ fi ń ṣe bá rí àwọn là ń lé ara wa kí. Àbá múra lọ. ليتني
yẹ. Akọ́mọkànlá. A ṣe bá a ti ń ṣe lọ́jọ́ ta yìí lónìí. Kí ló jẹ́ àṣẹ bẹ́ẹ̀? Wọ́n á sì tẹ̀sí àti tòní à ń pa pọ̀ ni. Laitani arahu wa arahum. Ọlọ́mọ ṣe o, ìwọ ọlọ́mọ. Qala ya Musa. Ìwọ ló ń kéwòn sí ní jẹ́ lẹ́tà ní ara wọ ara. Adá Musa ló ma ṣe o, ìwọ ọlọ́mọ. Kí n rí ànábì kí n sì láwọn àjọ rẹ̀ tó ń wí. Qala ya Musa. Innaka lan tarahum. O lè rí wọn. Walau aradta an tasma'a kalamahum. Ìwọ Musa mo lè fún ọ ní bónọ́sì. Asma. Ó wá ṣe kọ́ ń bá ń fẹ́. Àbá yóò kéwòn náà yóò máa yóò fẹ́ tu fún mi. Bọ́bá ṣe pé ọ̀fẹ́ kọ́ gbọ́ ohùn wọn, ó lè rí wọn. Àmọ́ tó o bá fẹ́ gbọ́ ohùn àwọn ìjọ àdé Muhammad. Yìí fún ọ láyé ẹ̀ ń bọ̀. Qala ya Rabbi. Adá Musa ni wọ́n lọ́mọ. Fa inni. Èmi Musa. Uridu an asma'a kalamahum. Ọ̀dà bẹ̀m̀bálẹ̀ ìjọ ànábì tí sì lè rí ànábì wọ́n fẹ́ gbé ohun ìjọ ànábì Muhammad. Qala Allahu ta'ala. Ọlọ́run wa dáhùn. Ya ummata Muhammadin. Àwọn kírísítẹ́nì wọ́n bẹ̀m̀bẹ̀ ní sẹ́yìn tọ́ba ní hallelujah wọ́n sì ló lọ yàn kan. Àwọn mùsùlùmí ìlú wa. Ẹni wà á dáhùn bí bàbá máa go àgbo tútù. Wà á ìgbà tó jẹ owó ní wọn ká ná. Ànábì náà nù. Àwọn sọ fún hallelujah ẹ̀ kírísítẹ̀ ọlọ́run sì lọ dúró lára hallelujah tó ń wí ni. Wọ́n sì máa lówó, wọ́n máa lọ́lá, wọ́n máa jẹ èèyàn, wọ́n máa rí lẹ́kọ́, wọ́n máa rí lẹ́gbẹ́, ọmọ wọn máa yẹjú, àwọn náà máa ráyé lò. Mùsùlùmí lọ́pọ̀ ń di wàrà. Mùsùlùmí lọ́pọ̀ ń di wàrà. Ẹ máa ka lu ara lóye ní mùsùlùmí lọ́pọ̀ yìí. Kéwòn dùn lẹ́nu ní. Láàmú àyà ara mi yìí ṣe yàrá àwọn ọmọdé jí mẹ́sàn án nù. Ọlọ́run wá dé òṣìṣẹ́ á. Bàtà àgbọ̀nṣe. Ẹ wo kírísítẹ̀nì ń bọ̀ farabalẹ̀. Ẹ wo kírísítẹ̀nì mélòó lẹ́rìí gbàgbára. Kírísítẹ̀nì mélòó lẹ́rìí gbàgbára. Somebody can I hear somebody shout hallelujah? Ẹ wọ́n mọ̀ fọ́ hallelujah wọ́n sì ké. Àwọn mùsùlùmí ti ọbẹ̀ nìkan bá tẹ̀ fún wa kẹ́ ẹ̀ pé sọ́nàdà. Ìrògbèrè sí ọ ní ọgbó ti parí ojú ìwé títí nǹkan. Ẹ wọlé rí ikú méjì. Ẹ wo mùsùlùmí. Àwọn mùsùlùmí àwọn kan wá ń lówó. Bí wàá sá sí ọ̀dọ̀ àpá ńlá ní ti méjì kò sọ̀rọ̀. Nígbà tí ìyẹn ra jet 4 billion. Sọ́nà àríwá yìí. 4 billion. Get the 4 billion fún pásítọ̀ wọn àfa àwọn tí ń ṣàdúrà ní ṣọ́ọ̀ṣì 4 billion wọ́n rà fún. Lè mọ́mù gbogbo èkó wà láì ọ̀sẹ̀ fún ọ̀rọ̀ mọ́tò 20 million. Lè mọ́mù Central Mosque èkó. Kádẹ́tẹ̀ ká tó wá bẹ̀rẹ̀ mọ́mù ti Ilé Ifẹ̀. Tí mo sọ fún ọ wájú ọba Síkú Adémọ́ ní ẹ̀yìn Ilé Ifẹ̀. Olówó Ilé Ifẹ̀ yé ẹ̀yìn láárí. Ọmọ Ilé Ifẹ̀ tẹ lówó tẹ ẹjẹ́ mùsùlùmí tẹ kẹ́sì ìmàmù ní ẹ̀gbádùn aláwòde yín sí ọmọ Ilé Ifẹ̀ tó lówó tó jẹ́ mùsùlùmí. Ìmàmù yín wá gun ọkọ̀ tó ń ṣe sí ìmàmù. Ẹ wá lẹ lówó. Àwọn kírísítẹ́nì lọ ra jet 4 billion. Ẹ bá dé kí ọmọ Nàìjíríà gbé 1 billion àdéhùn náà tó population wọ̀ 1 billion. Wọ́n wá ra 4 billion. Àwọn ìmọ̀mù tí wa ní ìgbọ̀n ọ̀kadà láìjà pẹ̀lú láwà ní. Àwọn mẹ́rin kúrò wúúwà ní mọ́mọ́ ẹjọ́ gbàdá. Wọ́n ní ìmọ̀mù wa. Sínétọ̀ bẹ̀rẹ̀ àdúgbò mi, eléyìí kú sínétọ̀ mi bẹ̀rẹ̀ àdúgbò mi mùsùlùmí. Ìmọ̀mù rà ti di àdúgbò wọn kọ̀ọ̀rá ìràwọ̀tò kọ́dà kó ṣe màsídà tó ní èsì. Àwọn kírísítẹ́nì ẹ wá ìfẹ́ ní dáa fún wọn. Ìdámẹ́wàá àwa la ní mùsùlùmí Ọ̀yọ́ ìsàkánì wàtú sàkáàtà tọ́lọ́mù ìdámẹ́wàá ìgbéra àdùtú sí ìmọ̀ mú ìpín kan jáde mílíọ̀nù máàlì inú owó lè fúkàrá fáwọn àtọ́gbọ̀ rẹ̀ wọ́n màsàkí àtàwọn aláì. Àwọn ìdámẹ́wàá kírísítẹ́nì bàbá máa lọ́wọ́. Ìdámẹ́wàá ti wá
lábà tí wọ́n yọ sàgbé ọ̀hún sàkérí ibú pọ̀ lọ́dọ̀ mùsùlùmí sàkérí ibú àwọn kírísítẹ̀nì àsìkò ti tó báyìí fún àwọn ọmọ ìjọ lẹ́yìn ọlọ́run ká yọ ìdámẹ́wàá wa nígbà yìí wọ́n lọ bí àkójú wọn ẹlòmíì lè du $10,000 síbẹ̀ kò ní pariwo tiwa. alájọ ń sí ọlọ́run alájọ ọ̀nà ìdìbò dín ẹ máa lọ rí ẹ máa mọ̀ rí àwọn aláìkò ní òní lọ ní òní kò rí. ìlú ló fún ọtá máa parí. alájọ ọ̀nà ìdìbò dín wọ́n tún ṣe bí wọ́n ti máa ń ṣe owó náà ń dá mọ́tàlásì wọ́n tún fún wa ní $10,500 ẹ̀rù kan. lówó táwọn ọmọ yín àmọ́ ní tó jòkó wọ̀nyí tó bá gbé sí ìyìn sọ́rùn nírọ̀lẹ́ tó bá wọ̀ sọ níkà kò tó wọ́n jẹ súyà 10,000 tó wọ́n jẹ súyà. ọlọ́run ìsìlámù dọwọ́ rẹ mọ́sàn àwọn ìsìlámù lọ́wọ́. àmín. ẹ sọ lè mọ́ mọ́. bàbá wa ó ní mọ́tò sọ́dọ̀ àlò náà látàwọn gbé bàálù. kí wọ́n tó sọ́dọ̀ wà káwé ẹ̀yà pọ̀ ẹ bá kí wọ́n ká abẹ́gbẹ́ mọ́tò ẹlòmíì tọ́wọ́tí ní asalaamualeykum ìyókù tẹ́lẹ̀ gbọ́dọ̀ yóò dáhùn àlẹ́ fọlọ́mọtòlá ńlọrọ̀ bọ́lá ń lọ àtúntò ọmọbọlá àwọn àgbààgbà fat wọn súnmọ́ ọlọ́run fún sàmì islam. àmín. yẹn jẹ islam. ẹ̀yin lẹ́ẹ̀kan sí báwọn. ìsìlámù ò ní jẹ́ àwọn táǹsì ò ní ìrọ̀tọ̀ ò lè dáwọ́ lọ́nà kó má bà rẹ̀ bá. ìyájọ́tọ̀ ìsìlámù ò ní jẹ́ àwọn táǹsì ò ní ìrọ̀tọ̀ mọ̀sọ̀sẹ̀ tí ọ̀tọ̀ ò lè dáwọ́ lọ́nà kó má bà rẹ̀ bá. ìsìlámù ò ní jẹ́ àwọn táǹsì ò ní ìrọ̀tọ̀ mọ̀sọ̀sẹ̀ èyí yóò wù tí bá jẹ́ gbádùn sókè mú yín wọn bẹ̀rù Ọlọ́run alókùn tó bẹ̀rù Ọlọ́run àwọn ọba wa tá a níláyé lónìí ìwúrọ̀ bẹ̀rù Ọlọ́run ọba tí ń dá sọ́rọ̀ òṣèlú àbùkù ti kàn wọ́n àwọn ọba tá a ń tẹ̀sẹ̀ kò sí tó kan à ń sàdáwọ́ náà lu ayé àwọn òṣèlú tẹ̀wá ń bẹ̀rù òṣèlú gbogbo àwọn tá a ní òṣèlú ni wọ́n èyí òṣèlú àwọn arí méjì bàbá fún gómìnà ọgbà kalẹ̀ àwọn arí gómìnà méjì tó ṣe rí rè lẹ́yìn gómìnà lọ́rin wọ́n sọ lálọ́kàn wọ́n bá lẹ́yìn gómìnà ẹ̀mọ́ wàjẹ́ náà Bùkọ́lá ti lọ ní yọ̀kọ̀ wọlé láì láwọn bàbá sọ ládá ní tí ń gbọ́ pẹ̀lú lórí òun lọ́ba débi abadé láti bá ní tún sí ẹ̀rọ owó bá díà fásọlá débẹ̀ ẹ̀rọ owó títí dáwọ́ mẹ́rin sí Tinubu sì lọ́dún mẹ́jọ bójú bá sún bí àwọn tí ó sùn lé òrùlé sùn mọ́ wọ́n lọ sùn àwọn èèyàn ní omi agba bẹ́ẹ̀dì wọn lọ́wọ́ wọn omi agba ọbẹ̀ lọ́wọ́ wọn fásọlá níbẹ̀ ní Tinubu ẹ̀ sí àwọn tí wọ́n bá ń sẹ́pẹ̀ ní fásọlá nìsín àdúrà ní jásí ọlọ́run èso bá a kà ọlọ́run ò sì kà tọ́bí ẹ̀ bá ṣe pé tó ń sùn àbí gàngàn àbá ti dé èyí ti bẹ́ẹ̀ ká tó rí ọ̀nà bọ́ láti ìgbòdè yìí wọ́n ní wọ́n lọ ọkùnrin yìí fẹ́ẹ́ tún ọ̀nà sí ẹ̀sìn ṣe pé ètò ìlérí léyìí àdúrà ni. Bàtọ̀lá àmàbàǹsó ọmọlájí bàtọ̀lá ó kí gómìnà àwọn tèkó ọlọ́wọ́n ní yóò ṣiṣẹ́. Ṣé wọ́n máa ṣe pé àwọn ni wọ́n rù ọ̀rọ̀ làkótó yé wọn. Àìmà àmàlájí bàbá tó bá sọ láì yára sùn àwọn náà nìkan ìyẹn. Èmi náà dára ìlú ọ̀la kìíní. Àwọn bàbá wọn nílẹ̀ nù bàtà àwọn adé ẹgbẹ́ yìí lẹ̀ wà láì láti bá sọ lọ́dún fún fáwọn ní 2 million. Wọ́n tó ti wá tó táwọn abẹ́rẹ́ àwọn gbogbo wọn bẹ̀rẹ̀ àti yóò kò sí tọ́yà sọ́mà. Láti fi tún lè wé àtìlẹ́kẹ́ ń ṣe dáadáa lẹ̀. Àwọn àyà wa. Ọlọ́run ló dúró táwọn àbá kátó sálámà mọ́sálásí bẹ́ẹ̀ wọ́n ti rọ Ọlọ́run ní bú àwọn àbá o. Láàyè ẹ̀gbọ́n àwọn kírísítẹ́nì ti fún wọn ní 100,000 lẹ́yìn Bàtọ́lá ààrẹ nìkan mọ́ olówó mùsùlùmí lẹ́kàn ní tàlẹ́ ní sẹ́yìn bọ́bá yìí bàbá ń sàrà Bàtọ́lá. Àwọn bàbá wa lọ́dọ̀ tó ní àyíma wọ́n ní kọ́dà 2 million àwọn òpin níta àwọn aláwọ̀ ti ṣe níta làwọn sì fi ṣe.
wọn àwọn jẹ ti fi ṣe yìí ọlọ́wọ́ ẹ̀yìn tó yóò lóòótọ́ ni àmì ò ti pin ní abáṣe làámùlé ẹ bá gba 10 million lọ́yà ọlọ́wọ́ ọ̀bẹ lọ́wọ́ ayọ̀ ní kò lè ní àṣẹ èmi ní kọ́kọ́ sáájú gbé ẹja kò lè ní àṣẹ abáṣe lẹ́yìn lọ́wọ́ ẹ̀ ẹ̀ àbọ̀ wákùn náà ni bí a bá dé nù. Abá àbàlí ọ̀rọ̀ yẹn. Akramakallah. Inna rahmati. Ọlọ́run àlùmọ́sá ọ̀rá mi. Sabaqati gadabi. Ọ̀sáájú bínú mi. Wa afuwi. Òòrè ká mójú kú o. Sabaqa iqabi. Òun sáájú kì í tó jẹ́ ìyá. Qad ataytukum min qabli. Mo ti fún yín sáájú. Antafaluni. Sáájú kẹ̀dọ́ bẹ́ẹ̀. Qad ajabtukum. Mo ti dá yín lóhùn. Min qabli an tad'uni. Sáájú kẹ̀dọ́ máa jí rẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dọ́ bẹ́ẹ̀ ni mo ti dá yín lóhùn. Gbogbo àwọn ìyàwó tá à ń fẹ́ yà dánwò ní. Àwọn ìyàwó yìí, àwọn ọmọ tá à ń fẹ́ láyé lónìí, wọn ò jágbá olúwa yọ̀ ọ́dá lẹ́nu. Bọ́ọ̀ bá ní ọ̀gbọ́n kò fẹ́ máa yọ ara mi lónìí. Ẹ̀kan náà ni lọ́sẹ̀ lọ́sẹ̀ bíi méjì. Ẹ wá o, ọlọ́run ní pati yín jẹ́ o. Ẹ̀mẹ́rin lọ́sẹ̀, ẹ máa fi tọ́kan sí mi. Bá tí wọ́n lọ máa dọ́dọ̀ ọdún, wàhálà dé. Ọ̀kan ayé tẹ́kùn. Ewúrẹ́ yìí ló pọ̀ ìdúró. Ẹ̀wọ̀n wáyé náà kò sá. Wọ́n àwọn ọ̀tẹ̀. Ọ̀nà ọ̀dún ọ̀dọ́wọ́ rẹ̀. Ọ̀dún ọ̀dọ́wọ́ rẹ̀ o. Adarí wà sí ìjọ kan. Ká tún sùn. Àwọn adarí wà sí abẹ́rẹ́ ẹgbẹ́ ìyá. Tàbí wá sùn. Obìnrin. Ẹ̀ sùn ní wọ́n ẹ̀hìn. Kí n bá gbọ́ orí èsì. Ọ̀nà ọba yóò bá rí òye ní máa tún ṣe kí ní kàlí sùn. Wọ́n tó sùn fún ìyàwó ẹ̀ dání. Ẹ̀rọ kan bá ń nà ká fábẹ̀rẹ̀ á sí. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الذي إسماعيل عليه الذي إسماعيل أدوي ولسوف يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الذي إسماعيل عليه إنا كفيناك المستهزئين. بسم الله ناتنا. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك والأبتر. آمين. Ọlọ́run wọlé àwọn ọba wọn yìí wọn bá ṣe dáadáa fọlọ́run ni wọn ò ní ráyè lò báyìí Ọlọ́run wọlé tí wọ́n ṣe táwọn náà mọ̀ wọ́n fi ráyè lò báyìí Ọlọ́run jọra pàdé sí. Àmín. Kí ló fún un kò rí ẹ fún wa aláwọn ọmọ kò rí ó ní wọ́n ti gbẹ̀wò kó ló sì yà wọ́n lẹ́nu. Wọ́n kàn ń kó tàwọn làwọn tó bí Buhari ọmọ Musa ń bẹ nù ọ́ lọ ọmọ Musa àwọn òde bẹ́ẹ̀ làwọn bá wá. Báwo ṣe á gbókò àwọn yìí? Báyìí jẹ́ náà o ti yà ní lẹ́nu náà ẹ̀ kàn pa ẹ̀ lẹ́yìn náà. Ó ní pẹ̀lú àṣìṣe ọlọ́run ẹ wá gba 10,000 lọ́wọ́. Àmọ́ àwa àwa. Àwa lọ bẹ́ẹ̀ ni. Okay. Ẹ fi mi náà 10,000 naira. Kí n tó lọ ẹ fi mi náà kàtí nàmbà. Kí n tó bá ní. Ilé fún nàmbà o. Yọgbà. Mi fún mi náà kàtí nàmbà kí n tó lọ. Ìmọ̀ pé tòṣìlú àwọn. Kí ló. Ẹ jàmbá ẹ dàníyà. Ta ló ní ìgbà gbàdúrà Ọlọ́run? Ìdádúró ẹ̀ ọ̀rọ̀ ayọ̀ ní ìtàdí ẹ̀ báyìí wọ́n fà nínú méjì ní ẹnu tó bá ti kó tó wà mọ́. Ẹ láti ní ẹ̀yin ọkùnrin ẹ̀dá ní ẹ̀dẹ̀fẹ́ lọ́rọ̀. Ṣé wá ní àwọn àgbàlagbà wọ́n ní bó ti wọ̀ ọ́ ma òrí ètò ọ̀lẹ̀ ọmọ pé ẹ̀dá ní ẹ̀dẹ̀ bá fẹ́ ìtẹ́ ti lé mọ́ ọdún tó ń tẹ̀ mí ẹ̀ kí ìgbà tó ń yàn ẹ̀dá ní àlẹ́ ọ̀dà tá a fẹ́ ké kò ju mẹ́jọ lọ́gbà ìgbà kò tó mẹ́sàn-án Ọlọ́run wọlé ẹ̀ ju mẹ́jọ rẹ̀ lọ Ọlọ́run sì ń kára
ẹ̀dà níyà ẹ̀sọ́ wo sàrà rẹ̀ tàbá yìí gbogbo tó bá ní jowó ẹ̀ tàbá yìí ọ̀rọ̀ àfilé lẹ̀ mẹ́ jòkó ọmọ òwe báyìí. àbá wọn bá yín bára lọ́dọ̀ rẹ̀ yóò sàn jẹ́ wà fún yín àbẹ́jọ́kọ̀. wọ́n sọ bẹ́ẹ̀ ó ti yé mi iná ni wọ́n ti kọ̀ lónìí ó ti lé bẹ́ẹ̀ ọlọ́wọ̀n ní jẹ́ àlọ́ ẹ̀ẹ́dì bí ọ̀lẹ́ ni àgbà ọlọ́wọ̀n gbàgbà ẹ̀dá aláàgbà òkè òdì ọlọ́wọ̀n gbàgbà wọn ìṣá àdá àwọn ilé ìkó mọ́ ọlọ́bẹ̀ ẹ̀jẹ̀ ẹ bá lè mi ìyá mi ríra kúrò àkúbá wọn òjò ẹja òjò kankan wọn ò rí gbé ọlọ́wọ́n jọ da fún yàrá jà. àmín. sábẹ́ òkè ìdíje kókó ọ̀fẹ́ kéde kókó sọ̀rí àdé ọ̀yẹ́ wa kéré kéde. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. قالت ربي أتى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فلا آدم خلقه من تراب ثم قال له كن فيكون أشعامي والسماوات والأرض بالحق ويوم يقول كن فيكون. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون أشعابي. àfa àtúntò ìwádìí alimọ̀lá kì í ní wọ́n dà ọ̀rọ̀ kó sàmì ìlànà ẹlòmíì 1000 ẹlòmíì 500 gangan èrò ọ̀rà lọ́jà ìpè wá náà sọ ìgbà tó bá rà fọlọ́ olùwọ́n rà ní 20,000. Gbogbo sàárẹ̀ ẹ̀rọ ní kò jẹ́ àwọn bọ́ọ̀bá gbọ́ pé èrùmọ̀ ẹ̀dá ọlọ́pàá àwọn ọ̀ṣun fi gbogbo ẹwà bá wọn máa. في كل نعمة أعطانا في كل حال حسبي الله وأنا لم جاك شيطان مسجورة كرنا مسجورة bàbá ọlá kí ọlọ́run tó ṣe é bàbá ọlọ́run wá ṣe ń gba alhamdulillahi rabbil alamin. tí ìdàgbò sí ìbẹ̀rẹ̀ tó fi ná owó nígbà yìí ọlọ́sà ìyàtọ̀ owó fún ẹ. ẹ̀rọ ọlọ́run bá máa bà wá a sì yí tó wù yìí. àmàlẹ́mí àmàkọ́jọ àwọn gbà akọ́ńdé síwájú ọlọ́run lẹ́yìn
ìsìláàmù tó dé à ń fẹ́ wá yín fún àwọn ọmọ tí wọ́n tó ní àyín náà ìgbà náà àgbàkàrà Muhammad ó wù lábẹ́ ọlọ́pàá àṣẹ bẹ́ẹ̀ ìwéta tẹ̀sán ọ̀rọ̀ àwọn àfáàní wọn kò dàsọ́dọ̀ wọn ajẹ́ta gbé ní amúnisí ọlọ́sàn àkúrẹ́ lọ́nà àwọn akíyàn náà.